kí gbogbo ọmọ ìbílẹ̀ Yorùbá IYP ti orílẹ̀-èdè olómìnira tiwantiwa ti Yorùbá DRY. Mo dúpẹ́ lọ́wọ́ Ọlọ́run ọba fún ìgbà àti àkókò tó fi sí wa lọ́wọ́ tí a sì pàdéra wa láti sọ ọ̀rọ̀ ìṣítí, ohun tí ó ń ṣẹlẹ̀ àti ohun tí ó ń jà ràn lọ́wọ́. Mo wá kí ìyá onínúure wa Chief Mrs. Modúpẹ́ Onítìrí Abíọ́lá fún iṣẹ́ takuntakun tí Ọlọ́run gbọ́wọ́ wọn ṣe láti ṣe ìfilọ́lẹ̀ orílẹ̀-èdè tuntun wa ti olómìnira ti ilẹ̀ Yorùbá DRY. Mo wá kí àwọn ọmọ ogun wa tó wà ní àhámọ́. Mo kí àwọn ẹbí ọmọ ogun wa tí wọ́n fi sí àtìmọ́lé fún àtìlẹ́yìn àti ìdúróṣinṣin. Ní báyìí, mo wá ṣe ìkìlọ̀ fún ìjọba Nàìjíríà lábẹ́ ìṣàkóso Tinubu àti àwọn gómìnà rẹ̀ lórí ilẹ̀ wa lórílẹ̀-èdè olómìnira ti Yorùbá tiwantiwa. Mo fi àkókò yìí sọ fún gbogbo àwọn ọ̀dàlẹ̀ ilẹ̀ Yorùbá, àwọn ọmọ àlè ilẹ̀ Yorùbá tí wọ́n ń dà wá láàmú, tí wọ́n pàdé àpòpọ̀ pẹ̀lú ìjọba Nàìjíríà, tí wọ́n sì ń gbé ìgbésẹ̀ tó ń ṣe ìdìbò lórílẹ̀-èdè wa, èyí tí ó lòdì pátápátá sí òfin àgbáyé tí a sì ti kì wọ́n nílọ̀ tí wọn kò gbọ́. À ń bá wọn kójọ ni torí ó di wájú ó dẹjọ́ ni o. Gbogbo ẹ̀ṣẹ̀ ńlá tí wọ́n ṣẹ̀ yìí à ń papọ̀ à ń tùjọ kí ó bá lè dẹjọ́ níjọ́ iwájú láìpẹ́ láì jìnnà, kí wọ́n lè mọ̀ pé gbogbo tó ń ṣe wọ́n ń ṣe ìpalára fún wa ni, ṣùgbọ́n àwa kò dúró, iṣẹ́ wa ń lọ. Mo fẹ́ rán wa létí ní ọdún púpọ̀ sẹ́yìn 1895 tí àwọn amúnisìn tí wọ́n wá bá àwọn baba ńlá wa tí wọ́n wá fi ọgbọ́n àlùmọ̀kọ̀rọ̀ yìí láti gba agbára kúrò lọ́wọ́ àwọn baba ńlá wa, èyí tí àwọn baba ńlá wa wọn ò gbé ilẹ̀ wa sílẹ̀, ṣùgbọ́n agbára nìkan ni wọ́n fi àlùmọ̀kọ̀rọ̀ yìí gbà lọ́wọ́ wọn, tí àwọn baba ńlá wa sì bọ́wọ́ lùwẹ̀ fún wọn pé lẹ́yìn ọgọ́rùn-ún ọdún a ní àǹfààní àti gba òmìnira wa láti máa ṣe ìjọba ara wa padà. Èyí tí ó ṣẹlẹ̀ ní ọdún 2014 tó fi pé ọgọ́rùn-ún ọdún láti 1914. Eléyìí ni agbára tí a ṣe ìfilọ́lẹ̀ rẹ̀ tí a sì gba agbára wa padà lórílẹ̀-èdè Yorùbá tuntun ní ọjọ́ 12 oṣù kẹrin ọdún 2024. Èyí tí a ti di orílẹ̀-èdè padà tí gbogbo ayé sì ti mọ̀, tí gbogbo ayé sì ti ń kí wa kú oríire. Mo wá kí wa kú oríire lọ́wọ́ yìí, mo kí wa kú oríire. Mo wá fẹ́ kẹ́ mọ̀ wípé ìjọba Nàìjíríà wọ́n ń gbégbésẹ̀ káàkiri láti ṣekú pani, láti gbé nípa àti láti gba ohun ìní wa, èyí tí à ń rí lójoojúmọ́ lábẹ́ amóhùnmáwòrán gbogbo àgbáyé tí gbogbo ayé sì ti mọ̀ ohun tó ń ṣẹlẹ̀ lọ́wọ́lọ́wọ́ báyìí, nítorí pé a gbé gbogbo rẹ̀ lọ sí abẹ́ òfin àjọ àgbáyé. Gbogbo ohun tí Nàìjíríà ń ṣe, tí wọ́n lépa, tí wọ́n ń ṣe ìpètèpèrò láti ṣe nǹkan burúkú fún àwa ọmọ orílẹ̀-èdè Yorùbá, gbogbo rẹ̀ pátápátá òun la gbé tàbí ṣọwọ́ sí àjọ ìmọ̀ gbogbo àgbáyé. Gbogbo ìpàdé tí Tinubu àti àwọn ìjọba Nàìjíríà tí wọ́n ń ṣe lórí àti ṣe nǹkan burúkú sí àwọn ọmọ ìbílẹ̀ Yorùbá, gbogbo ẹ̀ pátápátá òun ni ó wà lákàmọ́ wa. Tinubu ṣe ìpàdé pẹ̀lú Ganduje, Malami, Sanusi, Sultan of Sokoto, Miyetti Allah àti bẹ́ẹ̀ bẹ́ẹ̀ lọ láti ṣe ìgbésẹ̀ tí wọ́n máa fi ṣe nǹkan burúkú, láti gbé nípa àti láti ṣe ìjàmbá fún àwa ọmọ ìbílẹ̀ Yorùbá IYP ti orílẹ̀-èdè olómìnira tiwantiwa ti Yorùbá DRY. Ìyàwó rẹ̀ Rẹ̀mí Tinubu ìyẹn náà ṣèlérí láti ṣe ìjàmbá fún àwa ọmọ Yorùbá níbikíbi tí a ti jáde síta láti wá gba ẹ̀tọ́ ohun tó jẹ́ ẹ̀tọ́ baba ńlá wa. Wọ́n á fi àkókò yìí pàrọwà fún ìjọba Tinubu fún àwọn ẹsẹ̀ tó ń gbé láti ṣe ìjàmbá fún wa, wípé gbogbo ohun tó ń ṣe òun láti fi ṣọwọ́ sí ìgbìmọ̀ àgbáyé èyí tá a mọ̀ sí United Nations, kí wọ́n máa rí bó ṣe ń ṣe. Nàìjíríà jẹ́ ìlú mùjẹ̀mùjẹ̀ tí wọ́n sì ń gbé nípa, tí wọ́n sì ní ìbẹ̀rù fún òfin kankan rárá. Wọ́n jẹ́ ìlú tó ń rú òfin láti máa ṣe ohun burúkú
sí àwọn ọmọ ará ìlú. Wọ́n jẹ́ ìlú tó máa ń gbé ẹsẹ̀ lé ohun tí òun ṣe titi wọn, tó máa gbẹ́sẹ̀ lé ẹ̀tọ́ ẹlẹ́tọ̀ọ́. Wọ́n jẹ́ ìlú tó yẹ pé wọ́n ń gbé nípa torí pé wọ́n fẹ́ gba nǹkan yín lọ́wọ́ yín. Ìlú Nàìjíríà jẹ́ ìlú tí a kó pọ̀, tí kò ń ṣe lábẹ́ òfin kankan, ṣùgbọ́n lábẹ́ òfin àwọn amúnisìn tí wọ́n sì fi wọ́n sí orí ipò láti máa fìyà jẹ àwọn ọmọ ará ìlú. A lè tí wá rí pé eléyìí kò bá wa lára mu, a sì gbọ̀nà lé bàbá wa lọ, a sì wà lórí ilẹ̀ wa. Orí ilẹ̀ wa tá a lè wà yìí, bẹ́ẹ̀ ni Nàìjíríà ti ń ṣe gbogbo ìkọlùkọgbà tí wọ́n ń ṣe sílé ayé wa, tí wọ́n jẹ́ kí a rí mú rí. Wọ́n dí wọn lọ́wọ́ iṣẹ́ wa ni, ṣùgbọ́n wọn kò lè dá wa dúró iṣẹ́ wa. Gbogbo tí Nàìjíríà ń ṣe, ìkìlọ̀ tí à ń ṣe fún wọn lọ́wọ́lọ́wọ́ yìí ni pé kí wọ́n mọ̀ pé ó diwájú dẹjọ́ ni o. Gbogbo tó ń ṣe pátápátá wọn láti fi sí abẹ́ òfin ìgbìmọ̀ gbogbo àgbáyé, United Nations Security Council. Mo fẹ́ kí gbogbo ẹ̀yin ọ̀dọ́ mọ̀ pé Ọlọ́run ti lo ìyá wa Chief Mrs. Modúpẹ́ Onítìrí Abíọ́lá láti gba orílẹ̀-èdè wa fún wa, èyí tí ó ṣẹlẹ̀ ní ọjọ́ 12 oṣù kẹrin ọdún 2024. Ẹ̀yin ọ̀dọ́, ẹ jáde síta kí ẹ túyáyá kí ẹ túyàyà láti wá fọwọ́sowọ́pọ̀ mọ́ àwa IYP láti lè gbé iṣẹ́ ìlárugẹ, kí a sì lè ṣiṣẹ́ ní kíákíá, kí a lè débi tí a ń lọ, kí a má wẹ̀yìn. Ẹ má jẹ́ kó bà yín lẹ́rù, ẹ má jẹ́ kí ẹ má ṣọ̀kan ìbẹ̀rù, ẹ ṣọ̀pọ̀ akin torí ọmọ akin ni wá, a kì gbọdọ̀ ṣojo. Ẹ lè sì mọ̀ pé ọmọ ọlọ́gbọ́n ni wá, ọmọ olóye ni wá, ẹni tí a fi akíkanjú bídẹ̀ sí ni wá. A sì jẹ́ orílẹ̀-èdè, a lè jẹ́ ìran tó ní ìfẹ́ Ọlọ́run, tó dẹ̀ ní ìbẹ̀rù Ọlọ́run pẹ̀lú. Ẹ jẹ́ kí a ṣe ohun tí a máa ṣe lákòókò, kí ẹ jáde síta láti ṣe iṣẹ́ yìí. Mo wá fẹ́ kí gbogbo àwa tí ó kù, lọ́mọdé lágbà, lọ́kùnrin lóbìnrin, lórílẹ̀-èdè Yorùbá káàkiri gbogbo àgbáyé, kí ẹ fọwọ́sowọ́pọ̀. Ẹ ṣe ń wò wá, kí ẹ wá fi ẹ̀dùnnú yín hàn, kí ẹ jẹ́ kí a mọ̀ wípé àti di kankan náà, torí orílẹ̀-èdè ni wá láti gbà wáṣẹ̀. Àwa dúpẹ́ lọ́wọ́ Ọlọ́run fún gbogbo èyí tó ti ṣe fún wa láti ọwọ́ Chief Mrs. Modúpẹ́ Onítìrí Abíọ́lá. A dúpẹ́ lọ́wọ́ gbogbo ẹ̀yin tẹ́ ń wò wá. A sì jẹ́ kí ẹ mọ̀ wípé ohun tí Nàìjíríà ṣe, wọ́n ti rú òfin àgbáyé, dandan ni pé kó sì fojú balẹ̀ ẹjọ́. Àwa kò ní ẹjọ́ kankan ṣe pẹ̀lú Nàìjíríà ní orílẹ̀-èdè Nàìjíríà. A kò sì ní gba amòfin kankan fún láti ṣe ẹjọ́ kankan lórí ilẹ̀ Nàìjíríà, torí pé orílẹ̀-èdè ni wá. Torí náà orílẹ̀-èdè sórílẹ̀-èdè ni a ti máa jófin, èyí tó jẹ́ òfin lábẹ́ ìjọ ìmọ̀ gbogbo àgbáyé, èyí tá a mọ̀ sí United Nations. Gbogbo ohun tó ń lọ, gbogbo ẹ̀ láti fi ṣọwọ́ sí wọn, tí wọ́n sì ti rí kí Nàìjíríà ṣe rántí wípé kò sí gbogbo ohun tó fẹ́ ṣe tí a kò rí, tí a kò mọ̀. Wọ́n ṣe yọ́só bẹ́ẹ̀ náà là ń yọgbọ́. A fẹ́ kí wọ́n mọ̀ ní, wọ́n sì mọ̀ pé ìkìlọ̀ la wá ṣe fún wọn rèé. Kò sí nǹkan tó ní wá ṣe, ìyẹn ò dáṣẹ́ wa dúró. Gbogbo ohun tó máa ṣẹlẹ̀ láti fi hàn yín, kí ẹ sì ti mọ̀ wípé gbogbo wọ́n ní dúdú dúdú báyìí ní ọ̀sán oṣù, dídùn dídùn ni gbogbo ẹ̀ máa já sí, torí pé orílẹ̀-èdè ni wá. A kò sì ní láti tọrọ àyè lọ́wọ́ ẹnikẹ́ni fún orílẹ̀-èdè wa tuntun tó ti wọlé dé. Gbogbo wa la mọ̀ wípé Nàìjíríà jẹ́ ìlú tó máa ń rúfin, tí kò sì bọ̀wọ̀ fún òfin rárá. Ṣùgbọ́n nítọ̀tẹ̀ yìí, àwa dúró tán, àṣìṣe tán, àwọn ọmọ ọkọ, àwọn ọmọ akin, àdúró tán fún orílẹ̀-èdè bàbá wa. Wọ́n ní pé ọmọ kì í béèrè ikú tó pa bàbá rẹ̀ láì ní èkúdà lọ́wọ́. A dúpẹ́ lọ́wọ́ Ọlọ́run torí pé a ti ní èkúdà lọ́wọ́ báyìí, a sì ti béèrè ikú tó pa bàbá wa. Bẹ́ẹ̀ ni Nàìjíríà ń dún mọ̀húrú, náà ń gbógun tiwa, náà ń ṣoríṣiríṣi, ṣùgbọ́n ogun ò jámọ́ kankan. A kàn fẹ́ kí ẹ mọ̀ ni, torí gbogbo ẹ̀ ti wà ní abẹ́ ìmọ̀ àjọ gbogbo àgbáyé, ìtẹ̀mọ̀ sí United Nations. Nàìjíríà máa jẹ́jọ́ o, Tinubu á jẹ́jọ́, àti àwọn gómìnà rẹ̀, Ṣèyí Mákindé ni tàbí Sanwó-Olú ni, gbogbo wọn ló máa jẹ́jọ́ fún gbogbo nǹkan ìbàjẹ́ tí wọ́n ṣe sí àwọn ọmọ ìbílẹ̀ Yorùbá, àti gbogbo tó sì ń ṣe lọ́wọ́lọ́wọ́ báyìí, tí a sì fi sọ fún wọn pé kí wọ́n fi ọwọ́ ọmọ wọn bọṣọ tí wọn kò gbọ́. A dúpẹ́ lọ́wọ́ Ọlọ́run pé àṣeyí tá a fẹ́ ṣe, kí Ọlọ́run náà sì fi àmì sí. Wọ́n wá fẹ́ kí ẹ fọkàn balẹ̀,
gbogbo ẹ̀yin ọ̀dọ́ pátápátá èyí tí mo ti sọ fún tẹ́lẹ̀ wípé kí ẹ fọkàn ara yín balẹ̀, gbogbo kan lọ nílẹ̀ lọ́wọ́lọ́ tí ní pé kí ẹ jáde síta, kí ẹ ṣe ohun tẹ́ máa ṣe, kí ẹ tú yáyá kí wọ́n fọwọ́sowọ́pọ̀ pẹ̀lú wa káàkiri gbogbo ìpínlẹ̀ méjèèjì ilẹ̀ Yorùbá. Ọlọ́run yóò bùkún orílẹ̀-èdè Yorùbá, Ọlọ́run yóò bùkún àwọn ọmọ ìbílẹ̀ Yorùbá lápapọ̀. Mo wá dánu dúró náà kí Ọlọ́run ó bùkún Chief Mrs. Modúpẹ́ Onítìrí Abíọ́lá, kí Ọlọ́run ó sì bùkún gbogbo ọmọ ìbílẹ̀ Yorùbá ti Democratic Republic of Yorùbá DRY.